Ẹ̀yin èèyàn ilé, èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ẹ wà? Gist tẹni tá a gbọ́ wọn ní Sisi wọn náà sunkún wọn nítorí cousin kábíyèsí kan tó wá láti royal family. Wọ́n ní very beautiful girl. Wọ́n ní ó wá visit kábíyèsí. Wọ́n ní bí Sisi wá ṣe rí ni wọ́n ń sunkún o, ni wọ́n ń ronú o, ni wọ́n ń pariwo o. Wọ́n ní Dr. Elizabeth Jacquish, ọmọ kábíyèsí adopted daughter wọn. Wọ́n ní ṣé àwọn náà ti rí nǹkan tí Queen Naomi go through. Ìpè ṣán ti rí nǹkan tí ojú Queen Naomi rí nínú palace. Nígbà tí àwọ̀ wá tí wọ́n frustrate Queen Naomi wọn ò mọ̀ nígbà yẹn. Gist tèmi nìyẹn. Ẹ̀yin èèyàn ilé, èwo lẹ ṣe ṣé àlàáfíà ni ọba yín gbogbo lé ń kọ́. Orúkọ mi ni Máṣọlá kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, tí ẹ bá ti subscribe ẹ subscribe o. A máa ń ṣe advert lórí channel yìí. Ẹ jọ̀ọ́ ẹ advertise ọjà yín. Ẹ kọ sí wa ní masholagistv@gmail.com. À ń sọ Yorùbá lórí channel yìí, àfẹ́gbàgbé àṣà àti èdè wa. Ọ̀rọ̀ olórí Rónkẹ́ yìí ó mà lágbára kẹ̀. Kí ló ń ṣe olórí Rónkẹ́? Pé èwo ni ti olórí Rónkẹ́ tó máa fẹ́ǹsì kábíyèsí láti rí obìnrin. Wọ́n ní Dr. Elizabeth lọ bá wọn security yẹn pé kán má dó olórí Rónkẹ́ lóhùn. Anytime tí arábìnrin bá ti wá kó jẹ́ kó wọlé. In fact, wọ́n ní pé kábíyèsí ti mọ arábìnrin náà ó ti tójọ́ mẹ́ta. Wọ́n ní ìrònú ló bá olórí Rónkẹ́ o, pé olórí Rónkẹ́ ń ké ni o. Wọ́n ní ìgbà tí Dr. Elizabeth Jacquish tó ń wá sínú palace ni wọ́n sọ fún olórí Rónkẹ́ pé so olórí Rónkẹ́ wọ́n lè feel the same thing tí Queen Naomi feel. Wípé ìgbà tí Queen Naomi wà nínú palace pé kí àwọn náà máa wò pé nǹkan tí ojú Queen Naomi rí nìyẹn. Wípé kí àwọn náà máa wò wípé nǹkan tí ojú Queen Naomi rí nìyẹn. Dr. Elizabeth sọ fún olórí Rónkẹ́ pé àwọn náà ti rí bó ṣe rí. Wípé ìgbà tí Queen Naomi wà nínú palace wọ́n frustrate Queen Naomi jáde pẹ̀lú gbogbo wọn tí wọ́n wá lẹ́yọ kọ̀ọ̀kan. Wípé ní ìsìn olórí Rónkẹ́ ò lè take ẹ̀ mọ́. Wípé ó ń pariwo ó ń sunkún. Wípé òun ò fẹ́ kí kábíyèsí rí arábìnrin yẹn. Wọ́n ní bí olórí Rónkẹ́ ṣe lọ sọ lẹ́nu géètì yẹn fáwọn security pé kán má jẹ́ kí arábìnrin yìí wọnú palace. Pé anytime tí arábìnrin bá ti wá wípé kí wọ́n lè jáde nínú palace. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní Dr. Elizabeth Jacquish ní wọn ò lè ṣe. Wípé olórí Rónkẹ́ ò lè ṣe bẹ́ẹ̀. Wípé ìgbà tí Queen Naomi wà nínú palace wípé nǹkan tán fojú Queen Naomi rí kì í ṣe kékeré o. Wípé wọ́n frustrate Queen Naomi. Wípé pẹ̀lú bí Queen Naomi ṣe máa ń ṣe tó yẹ pé tó bá ti dé Queen Naomi á máa sóúnjẹ, á máa ṣe gbogbo, á máa supervise oúnjẹ tí wọ́n bá jókòó, tí wọ́n máa jẹ. Wípé so olórí Rónkẹ́ wá ń pariwo wípé òun ò fẹ́ kí kábíyèsí rí arábìnrin yìí. Wípé òun protect ọkọ òun ni kò sí nǹkan kan òun ò ní gbà. Wọ́n ní kò sí ariwo tí olórí Rónkẹ́ ò pàtọ́. Nǹkan tí ò yé mi lọ́rọ̀ ẹ̀yin olórí ni pé kí ló dé gan-an tó jẹ́ pé tí ẹ wá ní ojútì kankan rárá. Kí ló dé tí ẹ ní ojútì kankan rárá. Ẹ fẹ́ máa control kábíyèsí. Ẹ fẹ́ máa sọ nǹkan tí kábíyèsí fẹ́ máa ṣe fún wọn nínú ààfin kábíyèsí. Ẹ̀yin fẹ́ máa control kábíyèsí. Ṣé ẹ̀yin lẹ máa sọ ẹni tí kábíyèsí máa rí ni? In fact gan wọ́n ní woman yìí ó ní proposal fún kábíyèsí ni pé kì í ṣe pé kábíyèsí ń fẹ́. Wọ́n ló ní business proposal fún kábíyèsí nítorí wọ́n ní pé model ní láti Paris. Wọ́n ló tún wá jẹ́ ọmọ ọba princess. Wípé rich princess. Wọ́n ní àwọn olórí yìí tó bá ti rí obìnrin pẹ̀lú kábíyèsí wọ́n máa sunkún. So ẹ lè ké, ẹ lè sunkún. Ó lágbára fún yín o. Wọ́n ní business ni.
allegedly bí a ṣe gbọ́ wọ́n ní ó ní business proposal fún kábíyèsí ni wọ́n ní model yìí wá sí palace nítorí business proposal ẹ̀ ni òun ló gbé wá sí ààfin kábíyèsí wọ́n ní kì í ṣe pé bóyá ó ń dètè kábíyèsí allegedly bá ṣe gbọ́ ni o so wọ́n ní kò sí nǹkan kan láàrin òun àti kábíyèsí èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn o wọ́n ló lórí Rónkẹ́ wọ́n ló ń ronú wọ́n ló ń sunkún pé òun ò fẹ́ kí kábíyèsí rí o òun ò fẹ́ kí kábíyèsí rí o ẹ̀rí pó fọ́ ni ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. Please share this video, like and subscribe. God bless you all.